gbajúgbajà àgbà agbẹjọ́rò àti ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ni amòfin àgbà Femi Falana Senior Advocate of Nigeria SAN ó mà ti sọ̀pọ̀ ọ̀rọ̀ sí àwọn gómìnà ní ilẹ̀ Yorùbá àti àwọn adarí òṣèlú lórílẹ̀‐èdè Nàìjíríà tí bàbá Falana sì ti jẹ́ kó di mọ̀ wípé àwọn ọ̀daràn àti ọmọ ìta paraku àwọn ló ń ṣàkóso òṣèlú ilẹ̀ Yorùbá àti Nàìjíríà lásìkò yìí o tó sì ló ṣe òun láàánú nítorí pé eléyìí ò rí bẹ́ẹ̀ lásìkò àwọn aṣíwájú ìran Yorùbá ni olóògbé Jeremiah Oyèníyì Ọbáfẹ́mi Awólọ́wọ̀. Ǹjẹ́ níbo ni Falana níbo ló ti sọ̀rọ̀ yìí? Ìlú Abẹ́òkúta Ẹ̀gbántolú ní ìpínlẹ̀ Ògùn ló mà ti sọ̀rọ̀ yìí lọ́jọ́rùú tí ṣe ọjọ́ Wednesday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí níbi tí wọ́n ti ṣe ìpàdé àpérò àwọn agbẹjọ́rò ní ilẹ̀ Yorùbá ìyẹn àwọn agbẹjọ́rò tí wọ́n jẹ́ ọmọ Yorùbá. Ìpàdé àpérò náà lábẹ́ ẹgbẹ́ amòfin Oòduà ni wọ́n ṣe tí wọ́n sì sọ̀rọ̀ lórí bí ìdàgbàsókè ilẹ̀ Yorùbá, ètò ìdájọ́ òdodo àti ètò ààbò pẹ̀lú ìdàgbàsókè tí òyìnbó ń jẹ́ Regional Justice, Security and Sustainable Development. Níbẹ̀ gan ni Fẹ́mi Falana ló ti wà lára àwọn àgbà agbẹjọ́rò tí wọ́n pè láti sọ̀rọ̀ àti láti dánilẹ́kọ̀ọ́ níbi àpérò ẹgbẹ́ àwọn amòfin Oòduà náà. Níbẹ̀ ni Fẹ́mi Falana ló mà ti sọ̀kọ̀ wípé kí wọ́n rí bí ilẹ̀ Yorùbá ṣe rí. Ó ní ilẹ̀ Yorùbá ti wá rí dáadáa bí ilẹ̀ ọlọ́kà. Ó ní gbogbo àwọn tó ń da ilẹ̀ Yorùbá wọn kò ṣe nǹkan kan fún ìdàgbàsókè ilẹ̀ Yorùbá. Ó ní ìyà Yorùbá ti wá wà lẹ́yìn gidigidi. Ó ní kódà bàbá wo ètò ẹ̀kọ́ àti àwọn ìdàgbàsókè ilẹ̀ Yorùbá lásìkò yìí ó ní yóò pa àwọn èèyàn lẹ́kùn bó ṣe ilẹ̀ Yorùbá tó jẹ́ aṣíwájú ìgbà kan náà ni wọ́n ti ṣe báyìí. Ó bu ẹnu àtẹ́lu ìwà tí wọ́n wù ní ìpínlẹ̀ Èkó oníkàwé ìpínlẹ̀ Èkó bó ṣe lówó tó olóṣèlú láàánú nípínlẹ̀ lẹ́yìn tó fi odidi bílíọ̀nù márùndínlógójì náírà 45 billion naira ra àwọn mọ́tò olówó iyebíye. Ó ní báyìí ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó àwọn náà tó fẹ́ fi 20 bílíọ̀nù náírà 20 billion naira àwọn náà tó fẹ́ fi ra mọ́tò. Ó ní kẹ̀sì máa wò ó ní lábẹ́ gómìnà Sanwó-Olú ó ní níṣe ni àgbàrá òjò láìpẹ́ yìí ni ló ṣe ọṣẹ́ ní agbègbè Ìkòròdú. Ó ní ṣùgbọ́n kàkà kí wọ́n gbé ìgbésẹ̀ lẹ́kọ̀ọ́ ó níṣe ni wọ́n ń wòran táwọn ará Ìkòròdú táwọn ó jìyà tí wọ́n ń dágbà lára wọn fà. Ó ní ká ní òkè òkun ni wọn yóò ti rán ọkọ̀ òfurufú ìyẹn helicopter láti lọ máa gbé oúnjẹ fún àwọn èèyàn látòkè ṣùgbọ́n tó ní ìpínlẹ̀ Èkó tó ní wọn ṣe léyìí. Bákan náà Falana ó tún tú àṣírí gómìnà míì tí ò ṣe dáadáa náà ní ilẹ̀ Yorùbá tó sì sọ̀kọ̀rọ̀ sí gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó ní ládùúgbò gbogbo nǹkan tó kúnyà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ orin bílíọ̀nù 67 náírà 63 billion naira ní Mákindé fẹ́ fi wọn kún ilé ìjọba kọ́. Ó ní gbogbo eléyìí ìnákúnà àti tó ń fa ilẹ̀ Yorùbá sẹ́yìn ni tó sì ní àfihàn bá yípadà ó ní láti ìpínlẹ̀ Èkó lọ sí ìpínlẹ̀ Ògùn, ìpínlẹ̀ Èkìtì, Oǹdó, dépínlẹ̀ Ọ̀ṣun, dépínlẹ̀ Ọ̀yọ́. Ó ní wọn ò rí nǹkan ìwúrí kan táwọn gómìnà ń ṣe tó sì ní àfi kí àtúnṣe kó padà wà bí wọ́n bá fẹ́ kí ilẹ̀ Yorùbá kó ní àlàáfíà àti ìtẹ̀síwájú. Lára àwọn amòfin àgbà ìyẹn Senior Advocate of Nigeria tó wà níbẹ̀ yàtọ̀ sí Fẹ́mi Falana ní Wahab Shitu, Títílayọ̀ Akínláwọ̀n, Olúmúyìwá Akínbọ̀rọ̀, bẹ́ẹ̀ ni alága ẹgbẹ́ àwọn agbẹjọ́rò ìpínlẹ̀ ẹ̀ka ti ìlú Abẹ́òkúta ìyẹn Chairman Nigeria Bar Association Abẹ́òkúta branch amòfin Káyọ̀dé Akínrẹ̀mí òun náà wà níbi ìpàdé àwọn ẹgbẹ́ amòfin Oòduà náà.